Nuwa Media. Ẹ̀yin ará mi nílé lóko lẹ́yìn odi, èyí tí mo mà tún mú wálé ní mà tún kàyéfì díẹ̀ lórí ètò Kí lẹ rí sí. Ètò kan lórí èyí tí a ti jọ máa ń fi kùn ún lukùn ṣàgbéyẹ̀wò àwọn kàyéfì àti ìrírí ayé gbogbo tá a gbọ́, tá a rí àbí èyí tó ṣẹlẹ̀ sí àwa gangan. Láti ilé-iṣẹ́ wa Nuwa Media, ilé-iṣẹ́ tó ń fọn rere ẹ̀sìn, èdè, àṣà àti ìṣe Yorùbá káléká oko. Bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn iṣẹ́ ìbílẹ̀ wa àti àwọn ọmọ wa tó ti làmìlaka káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odi, mi ò kúkú tí ì pa orúkọ mi dà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ mí. Aródú ni mò ń jẹ́, òjígọ̀bì ọmọ wọn lówó òdùrú ajífẹ́pẹ́ ṣeré, ògbógbòǹdù ẹkùn ọmọ ògbógbò máa fẹ́ràn, ọmọ kì bàbá sílẹ̀, ọmọ bá rí jẹ àwọ̀láàmọ̀, ọmọ límẹ̀rí, ọmọ láàgbélù, ọmọ àwà òṣùlé. Èmi lọmọ bàbá kan omi tútù ti jóni fàìfàì. Ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odi, iṣẹ́ mọ̀ pé mi náà máa ń ṣerun. Mo lọ ṣerun nírun mi náà ni mo lọ ṣerun níbi tí mo ti gérun. Ibẹ̀ ṣá ni mo ti rìn bọ́ sínú gbàgede ẹjọ́ wẹ́wẹ́ wa yìí. Ẹ̀dẹ̀ mọ̀ pé gbékéyídé something is part of my blood. Káwa máa gbọ́ ká máa gbé wá fún yín kẹ́ máa bá wa dá sí ni. Kí ló ṣẹlẹ̀? Kí ni mo gbọ́ o? Ẹni yẹn lóyin ó sọ̀rọ̀ wípé ẹ̀gbọ́n òun kan bákan wípé ó mà ti kọ ọkọ ẹ̀ sílẹ̀. Àǹtí ṣe máa kọ́kọ́ wọn sílẹ̀ ládùúrú bó ṣe fẹ́ràn ara wọn tó, ládùúrú bó ṣe máa ń fẹ́ra wọn lójú fẹ́ra wọn ní mú wọ́n ṣàbẹ̀rẹ̀ àpọ́nlé àwọn oríṣiríṣi everything. Làbúrò bá ní ìyẹn lẹ́rí ohun tó bá wà ńlẹ̀ máa gọbọ yìí, kí ló ṣẹlẹ̀? Ó ní àǹtí ló bínú kọ ọkọ ẹ̀, ló bá sọ fún òun lòun bá ní kí lẹ gbé kí lẹ jù kí lẹ jọ fà, bó ṣe mẹ́jọ nìyẹn ló bá rò. Wọ́n sọ pé òrùn rí mo gbọ́ rí mo sọ mí sí ni bẹ́ẹ̀ mú rìn ìṣẹ́lẹ̀ o. Wọ́n ní ṣe ni ọ̀rẹ́ ìyàwó yẹn kan ló rin ìrìn àjò lọ sí Iléṣà. Wọ́n ló lọ bá wọn ṣe ṣíṣe ní Iléṣà, ló bá rí àwọn ọmọ kan wọ́n ń lọ síbi mẹ́ta lọ́jọ́ tó lọ́wọ̀ọ̀wọ́ tẹ̀léra wọn. Díẹ̀díẹ̀ ni wọ́n fi jọ pẹ́ wọlé ara wọn, ṣùgbọ́n nínú àkíyèsí rẹ̀ rí pé ẹ̀gbọ́n àtàbúrò ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ló bá wò pé àwọn ọmọ yẹn ṣe wá máa ń jọ èèyàn pa báyìí, wọ́n ṣe wá jọ ọkọ ẹ̀gbọ́n òun báyìí ni ìyẹn bá ṣàbẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ wá àwọn ọmọ lẹ́nu wò. Nígbà táwọn ọmọ máa dárúkọ ìyá wọn àti orúkọ bàbá wọn, ṣe ló di orúkọ ọkọ ẹ̀gbọ́n ẹni yìí. Ló bá di gbangban gbòògbò, ló bá kó ẹjọ́ lọ sílé pé àǹtí o, orun wáìwá ìkọrí mo rí nílé ṣá o, wípé àwọn ọmọ yẹn dẹ̀dá orúkọ báyìí, wọ́n dá orúkọ báyìí, bá a ti ṣe gbé àtàparí nìyẹn. Láti bá ní kò lè rí bẹ́ẹ̀ ni kò ṣe bẹ́ẹ̀. Ìyẹn ni wọ́n fàṣà, ibi tí wọ́n ti ń fà ni àǹtí ti wá sọ àwọn nǹkan tó ti ń pa mọ́ra láti ìwọ̀n ọjọ́ pípẹ́ wá. Àǹtí ní bẹ́ẹ̀ náà nígbà táwọn máa ṣe ìyàwó, wípé ó kù ọ̀sẹ̀ kan káwọn ṣe ìyàwó ni òun déédéé gbọ́ tí wọ́n ní ọkọ òun bímọ. Ọkọ òun bímọ bíi báwo, ta ló bímọ fún, bó ló ti fún yàn lóyún, ìgbà wo kòkó ló bá di pé olólùfẹ́ mi má bínú ṣó mọ̀, àwọn ọmọ pé àwọn ti tàtéré àwọn ṣeṣẹ́ kan lọ síbì kan ni nǹkan kan bá ṣàbá nǹkan kan dé làwọn bá ṣàyí lura wọn ló bá domi oyún òṣèṣẹ́ ọmọ òṣèkan ìgbà ṣálábẹ́ alága àti gbogbo ilé bí ẹni tọ̀hún, ìyẹn bí ọmọ kan fún ọkọ ìyàwó nìyẹn, ó jẹ́ ọmọ obìnrin. Ìgbà tí wọ́n dẹ̀ ń sọ yòókù ọ̀sẹ̀ kan sí ìgbéyàwó wọn, àǹtí gangan fúnra rẹ̀ inú ti ṣe bẹ̀m̀bẹ̀ barakata, wọ́n ti dàbí ìgbẹ̀dú. Ó dá o, àǹtí bá gbà fọ́lọ́ ìyẹn lọ́ fi ṣe ìyàwó. Àǹtí náà bá bímọ kò lè ju bí ọ̀sẹ̀ méjì lẹ́yìn tí ó gbọ́ pé ọkọ ẹ̀ bímọ sí ìta. Ìyẹn ni wọ́n bá pò títí náà tún gbọ́ lọ́tún lẹ́ni ìkan náà tó bímọ yìí ó tún ti lóyún. Jẹ́ ká ló lóyún, ta ló bímọ bó ṣe ń tún dì àwọn dádì wa. Ìyẹn ṣá ni ó fi jẹ́ pé ẹni yẹn náà bímọ mẹ́ta fún ọkọ ìyàwó. Àǹtí ìyẹn náà bímọ bíi mẹ́ta fún ọkọ ìyàwó. Ní àbúrò àǹtí Túndé yìí o ló bá ní àwọn tó rí àwọn ọmọ kan bíi mẹ́ta nílùú Iléṣà. Ìyẹn làǹtí pòpọ̀ táǹtí fi kọ ọkọ. Ẹ̀yin tèmi nílé, tó bá jẹ́ ẹ̀yin ni, ṣé ẹ máa kọ́kọ́ yín ní àbẹ̀ṣe máa ṣeré yẹn ǹṣó? Ṣẹ́jọ́ táǹtí yìí ṣé wọ́n tí wọ́n dá ìṣe ó dà bí wọ́n ṣe gbé ọ̀rọ̀ yẹn, ṣe ẹ rò wípé ó tọ́? Èmi ò mọ̀ o, ẹ mọ̀ pé mi ọpọlọ mi mo sì ń ṣàjọ ni Ọlọ́run jó pé dáadáa. Ohun tẹ́ ẹ bá rí sí tẹ́ ẹ bá fẹ́ sọ sí ẹ fi ṣọwọ́ sí wa bẹ́ẹ̀ ṣe máa ń ṣe lórí nọ́mbà wa àti ìtàkùn wa gbogbo tẹ́ ẹ̀ ń wò lórí ẹ̀rọ yín. Tá a bá dẹ̀ rí ìtàn kankan tẹ́ ẹ fẹ́ káwa náà bá yín gbé sí afẹ́fẹ́, ẹ fi wọ́n ṣọwọ́ sí wa bẹ́ẹ̀ ṣe máa fi wọ́n ṣọwọ́ sí wa. Àbá yín fi lọ àwọn èèyàn ohun tí wọ́n bá dẹ̀ rí sí rí kà rí gbọ́. Èmi ń lọ ná tí kúkọ́ tààrùn kọ́, a máa tún pàdé láìpẹ́ jọjọ. Orúkọ mi ò yí padà, Aródú owó Aródú ọmọ
ọmọ wọn ló wo òdùrú ọmọ àwà òṣùlé ọmọ bàbá kan omi tútù ti jóni fàìfàì ẹ jọ ẹsẹ̀ kan màálù ni mo ṣì rí okú mẹ́ta òkú bàbá mi kù díẹ̀ ká sìn ọ́ ẹ ṣé mi àlàáfíà o. Nuwa Media.